Ṣéwù wa Toliat Yunus Olùsínà Ayídára Èjì ẹ̀dùn bá ń tún pè ẹ̀dùn bá ń tún pè àwa táwa ń sọ̀rọ̀ yìí orí tí a lọ dáa orí wa lọ dáa èèyàn bó ti gbọdọ̀ dáa fún yàn kọ́dà fọ́ mi ké kágbàlagbà ọmọ bínú rẹ̀ orí àgbàlagbà wọn ò pé ni torí pé ọ̀nà ẹ̀ kó nà mọ́tọ́ pé ọmọ òun lọ́njú kọ́ yanjú nígbà tó dógbò mọ̀ sọ yìí kò sí ẹnìkan tí ó ríru rẹ̀ tí ó pé inú wọn kọ́kọ́ dùn ẹ ṣeun èèyàn méjì àbí mẹ́wàá lè dúró yìí ẹnìkan náà ni ó bọ̀ bẹ́ẹ̀ ẹnìkan tó wá bọ́ bẹ́ẹ̀ tọ́nà bá ti gbé lọ sókè gbogbo ẹ̀yìn kò ẹ̀sọ̀ fọ́ jẹ́ ìlú. Allahu Akbar bí tẹ́ ń lọ́nu. bí mò ń lọ gan-an ṣé ẹ rí ọlọ́njọ́ yóò tún gbàdúrà jù báyìí lọ ìlú Ògbómọ̀ṣọ́ lọ́mọdé ọ̀dàrú lọ́mọdé ọ̀dàrú ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí Ògbómọ̀ṣọ́ pápátá kò sí kankan mi o àtẹnujẹ ni o àgbà fọlọ́run ṣé ẹ bá gbà wípé tẹ́lẹ̀ ìlú déhùn tí yín náà padà dé ṣùgbọ́n kẹ́ ẹ má wò wípé tẹ́lẹ̀ náà máa kọ̀ǹtúrò wa ẹni àlọ́ mú wa ọlọ́run ló ti léwọn ní ọ́ kọ̀ǹtúrò yìí kò sẹ́ni ó lè sọ irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sáwa náà lè lè mọ́mù nítorí kí n máa pé nù mí dùn ní wípé orí wa ló ti bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ sógun gbà náà orí tọ́lá tó ti bẹ̀rẹ̀ yìí náà ò ní sógun sóye yín kálukọ́ padà wá ìgbàpò tó ń kálukú bá wà dẹ́ẹ̀dẹ́ kan pọ́n padà rí fásì ìyẹn di àtúngún ọbẹ̀ dà tún sí níbi wọ́n bá dé l'Ógbómọ̀ṣọ́ ní ìṣẹ́ tó wá fẹ́ joyè l'Ógbómọ̀ṣọ́ tí ọba mọ̀wé kò lé nìkan kan jẹ́ o tí ó sì kéwú ẹ̀sẹ́kì àwọn tá a jẹ́ mùsùlùmí inú ilé kọ̀ọ̀kan gbogbo ilé mọ́mọ́ tí wọ́n l'Ógbómọ̀ṣọ́ mọ̀ tún gbogbo ẹnu sọ ọmọ kálukú ọlọ́ọ̀ kéwú ó sì kàwé torí pé bí ó dé nísìn méjèèjì ló wúlò báyìí o nígbà ọlọ́run ó ṣe bàbá wa kan yẹn lórí ìdó lẹ̀kẹ̀nu lọ́wọ́ wọn. abẹ́sẹ̀ arẹ́gbà abẹ́sẹ̀ arẹ́gbà torí pé ọmọ ìwé ni. tí wọn ò bá mọ̀ wé wọn ò mọ̀ níbẹ̀ wọn fọgbọ́n ṣùgbọ́n gbọ́n ti mọ̀ pé eléyìí ni ó lè bá ní tó ṣe ẹ̀fí bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ yín lọ́rùn yọ ọmọ ọ̀rọ̀ yín lọ́rùn yọ ọmọ ọ̀rọ̀ yín lọ́rùn kò ní bàjẹ́ fún yín gbogbo àná dájú yọ ọ̀rọ̀ àná lọ́rùn ṣe wá rí lónìí tílẹ̀ mọ́ yìí wọ́n fẹ́ wọ́n kọ̀ oore tọ́lọ́run ti ṣe ó ti ṣe ẹnìkan ò lè gbà padà gbangba mọ́tò ẹnìkan ò lè gbà padà tó yẹ yín bẹ́ẹ̀ kan pé wọ́n yọ tọ́lé àní wọ́n ṣẹ̀kan wọn ò lè yọ ọlọ́run ó fún ní ẹ̀mí gún kàtà lábẹ́ tó fi lò ẹ̀mí rí ogun gan gbogbo bí wọ́n bá yọ sí èèyàn náà kó má lọ́ta o ọlọ́run ó ṣe àwọn ọ̀tá rẹ̀ nígbà tàbójọ́ tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe ṣe mú inú ilé lèmọ́mù lókè odò mọ́sífà àti fàtú ọlọ́run níjọ́ bàjẹ́ inú ilé kágbó ọlọ́run níjọ́ bàjẹ́ o bẹ́ẹ̀ máa ń pé màsúrù náwó olówó sẹ̀mú máa ti kọ́kọ́ rẹ̀ ni á náwó sẹ̀mú tí ó sì níyì tí mo fún á ná tí ó sì níyì gbogbo àwọn tó bá ní ká má jẹ́ nǹkan àwọn wọn ò ní jẹ́ kankan gbogbo ẹ bá gbógun ti wá pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run tó bá ti mọ ìwà òun tọ̀ lọ́lọ́run yóò mọ bá ní bá wí ní gbogbo ọ̀nà kọ́nà tá a bá ní kójú ìyọ̀ fọ́ tó kí yẹn òní ìdìrọ̀ kan ọlọ́run jọ wà lálàáfíà àìrówó àìríná kọ́mọ bá wọn gbé wọlá aláwọlá wọlá wọlá bílà bílà wọlá iná àdínà iná àdínà kàlùkù sọ́ra sílẹ̀ wọn ni àdínà sẹ́rọ̀ ọlọ́run lọlé àṣẹ bàbá tí fídíò wa Àmọ̀tẹ́kùn Oòduà ẹ̀mí èrè ogun o ẹ̀mí èrè ogun o ò nígùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ò níwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọmọ bá gbà mu ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń gbé sí orí afẹ́fẹ́ ẹ̀mí èrè ọwà gùn wọn náà ju bàbá lọ ọmọ ojú wọn náà lọ ọmọ ojú wọn náà lọ ọ̀pọ̀ àtó òní kọ́ o bàbá yìí kọ́ máa lọ tààrọ̀ lápá ó ní wọn ọ tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni wọlá aláwọlá wọlá kùwátá ìlà 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 yìí ọlọ́mọ lọ́dẹ. àyè táwa yìí ni sẹkírátì gbogbo tí ń jẹ́ League of Imam Ratibi Ògbómọ̀ṣọ́ tí ó ṣẹlẹ̀ rí